ẹ máa ṣe ìwádìí dáadáa lórí àwọn ọ̀rọ̀ tẹ́ máa gbé sórí afẹ́fẹ́ o, ẹ sì jẹ́ olóòótọ́ nídìí iṣẹ́ yín. Èyí ni ìmọ̀ràn tí gómìnà ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Kwara Ramat Lawal ló gba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́jọ́ Ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àdúrà ìparí ọdún àti ìfinilámẹ̀yẹ léyìí tó wáyé lágbègbè Amìlẹ̀ǹgbẹ̀ nílùú Ìlọrin. Wọ̀nyí ni àwọn ohun tó ṣẹlẹ̀ lásìkò tí ètò ọ̀hún ń lọ lọ́wọ́. Orúkọ mi ni arábìnrin Ramat Lawal tí àwọn ènìyàn mọ̀ sí Àwàlejò Ayé. Èmi ni mo jẹ́ gọ́vnà fún ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Association of Nigerian Broadcasters AMBROD ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara. A ń ṣe àdúrà òpin ọdún àti ìfúnni ní àmì ẹ̀yẹ láàrin ara wa. Nínú ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Association of Nigerian Broadcasters látìgbà tí ọdún yìí ti lálẹ́ wò látìgbà tí ẹgbẹ́ yìí ti lálẹ́ wò gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ láti máa ń ṣe àdúrà òpin ọdún yìí láàrin ara wa fún ìlọsíwájú ọmọ ẹgbẹ́ àti ìdúpẹ́ fọ́lọ́run lórí àwọn oore tó ti ṣe fún wa nínú ẹgbẹ́ yìí. Ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn àlejò tí a fìwé pè tí wọ́n wá látòrí alága Ìlọrin East Local Government àti Máyégún ti ìlú Ṣàó. Bákan náà àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n péjú síbí, àwọn àgbàlagbà ẹgbẹ́ lápapọ̀, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ mìíràn náà tí a fi ìwé pè àti àwọn àlejò tí wọ́n pọ̀ lóǹkà tá a lè dárúkọ. Ọ̀rọ̀ tí mo ní fún ọmọ ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, ìmọ̀ràn mi sí wọn ni wípé ó yẹ kí a gbájúmọ́ ohun tí a gbé dání, ká má máa jẹ́ ẹni tí yóò máa sọ̀tún sòsì, ká jẹ́ olódodo, ká sì jẹ́ ẹni tí yóò máa ṣe ìwádìí ohun gbogbo fínífíní kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní gbé sí orí atẹ́gùn. Ó tún dáa tí a bá lè lo ìfẹ́ láàrin ara wa kí ẹgbẹ́ wa lè máa tẹ̀síwájú sí i. Kí ni orúkọ yín lẹ́nu? Orúkọ mi ni Ramat Lawal Àwàlejò Ayé. Orúkọ mi ni Alhaji Isiaq Ọlá Àmọ̀hún Àmọ̀yé. Èmi ni igbákejì gómìnà ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Kwara. Kí ni à ń ṣe níbí lẹ́yìn? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tó kókó ojú wa rọ́dún. Torí pé ẹni tó Ọlọ́run bá ṣeré fún ọpẹ́ náà ló yẹ kó mọ mú wa. Lọ́dọọdún náà la sì máa ṣe à ń ṣàdúrà láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ojú wa rọ́dún. A sì tún bára wa yọ̀, bára wa bínú pé bójú wa ṣe rọ́dún yìí ká jẹ ká mú láàrin ara wa ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà la wá ṣe pẹ̀lú picnic kínú wa dùn ká fi dùn náà síra. Báyìí ọ̀rọ̀ ìgbìyànjú tẹ́ ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńláyé ni mo ń jà láti sọ fún wa wípé ká jẹ́ kí ìṣe wa kó jẹ ìsọ wa. Ohun táwọn sọ jáde lẹ́nu táwọn èèyàn fi ń pọ́n wa lé wípé nǹkan tá a bá ń sọ ọ̀rọ̀ tó lágbára ni àwọn dẹ̀ respect ẹ̀. Tó bá ṣe wá ń sọ yẹn táwa ń sọ wípé nǹkan báyìí ò dá nǹkan báyìí ò dá táwa ń sọ pé kò dáa yẹ káwa náà mọ̀ ṣe kó fi jẹ́ pé ìsọ wa tó máa jẹ́ ìṣe wa. Òun náà ni àwọn èèyàn fi lè gbà wá gbọ́ pé lóòótọ́ àti lódodo òun tá à ń sọ yìí ọ̀rọ̀ ni gbìyànjú àti làálàá wa kọ́lọ̀ nǹkan mọ̀jẹ̀ kó já sásán kó jẹ́ pé gbogbo tá à ń sọ jáde ká ń sọ fáwọn èèyàn pé ẹ má hùwà tí ò dá mọ́ káwa náà gan ká má hùwà tí ò dá. Nítorí ẹ̀ bá sọ̀rọ̀ ìdúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a ti fi ìwé pè pé kí wọ́n darapọ̀ mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ yìí tí wọ́n ń ṣàkitiyan pé kó má bàa bàjẹ́ látòrí Alhaji Dankasi, Alhaji Bọ́lá Elétèkú, Alhaji Túndé Bólúdé, Alhaji Abdulrasheed Yakin àti gbogbo àwọn àgbààgbà bàbá wa Kásìrè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́. Bẹ́ẹ̀ ni la tún ṣe àdúrà fún bàbá wa Abbas Karara tí a jọ ṣe ní ọdún tó kọjá tí Ọlọ́run kádàrá pé wọ́n ń bẹ láàrin ọlọ́dún kọ́lọ́run bá kó foríjì wọn kó ṣàánú wọn kó bá àfọ̀rún kẹ́wọn. A dúpẹ́ fún ọ̀rọ̀ gbogbo àwọn tá a fi wé pè tí wọ́n wá pápá jù àwọn tèmi tí mo pè láti ibùjókòó wa níbẹ̀rẹ̀ yìí tí wọ́n dẹ̀ dá mi lóhùn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. A dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nípínlẹ̀ Kwara àti gbogbo àwọn aláṣẹ wọn àtàwọn tó ń kún wa lórí ẹgbẹ́ wa yìí. Ọlọ́run yóò bá a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé wa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́tí sí wa lórí ètò wa gbogbo tá à ń ṣe
ẹ̀kọ́ ọlọ́run ìjọ kó bàjẹ́ ọlọ́run ní bàtẹ́ nìkan kan ọjọ́ ṣe o. Orúkọ mi ni Alhaji Isiaq Ọlá Àmọ̀wó Àmọ̀yé tí mo jẹ́ deputy governor ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ AMBROD ní ìpínlẹ̀ Kwara.